sẹ́yìn náà ti gbọ́ ìròyìn ayọ̀ tó ṣẹlẹ̀ ní àwọn ọlálọ́mí ìyẹn Portable àwọn èèyàn mọ̀ sí wèrè olórin. Ọkùnrin náà tún ti bímọ o. Olórí àwọn sẹ̀ẹ́nìsàn ìròyìn kàn wá lára pé obìnrin míì tún ti bímọ fún ìyẹn arẹwà obìnrin tí wọ́n pè ní aṣaralóge. Òun ló bímọ ọkùnrin làǹtìlanti fún sàásùsẹ̀. Fúnra ọkùnrin olórin tàkasúfèé náà ló gbé ìròyìn ọ̀hún sórí ẹ̀rọ ayélujára. Ó sì kọ síbẹ̀ báyìí pé àánú ni mo rí gbà, mo tún ti bímọ ọkùnrin akọlògìdán bí. Sàásù kò fi ọ̀rọ̀ ọ̀hún pamọ́ rárá. Ó fi hàn pé gbogbo ayé pé inú òun dùn. Láti ìgbà náà làwọn èèyàn sì ti ń kíni mẹ́sàn-án mẹ́wàá tí wọ́n ń kí wèrè olórin pé ó kú ewu ọmọ o, Ọlọ́run yóò wo ọmọ náà. Tẹ́ ẹ bá gbàgbé, ẹ rántí pé ní nǹkan bí oṣù mélòó kan sẹ́yìn ni obìnrin kan tún bímọ fún sàásùsẹ̀ ìyẹn arẹwà obìnrin ròǹdòròǹdò. Ohun tí a ti ẹ̀gbẹ́ nígbà náà ni pé òun àtọmọbìnrin tó bímọ fún inú wájú jìṣẹ́jìyà kó tó rí pé Ọlọ́run ṣẹ́gi ọlà fún tó náà di ẹni tó rọ́wọ́ yọ láàrin àwọn olórin ilẹ̀ yìí. Látìgbà náà sì ni Portable kò ti fi ọ̀rọ̀ obìnrin yìí ṣeré. Tẹ́ ẹ bá tún gbàgbé, ẹ rí i pé obìnrin yìí náà lè léwájú nínú àwọn obìnrin tí wọ́n bímọ fún sàásùsẹ̀ lásìkò tí wọ́n fi ọkùnrin olórin tàkasúfèé náà joyè níbi tí gbajúmọ̀ olórin fújì ni Alhaji Abbas Akérèdọ́lù ti sọ̀lù sílẹ̀ fún wọn. Bí Portable ṣe ń rajó, bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ tó bímọ nígbà náà fẹsẹ̀ rajó. Ṣùgbọ́n pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ báyìí, ó ti hàn gẹ́gẹ́ pé ọmọ ẹlẹ́ẹ̀kẹrin òun ni Portable bí obìnrin mẹ́rin náà ló sì bímọ fún un. Ṣùgbọ́n ṣá o, kinní kan tí Portable ń sọ ni pé àánú lòun rí gbà. Ó lòun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore tí Ọlọ́run ṣe fún yìí. Àwa náà bá wèrè olórin, a bá olórí àwọn sẹ̀ẹ́nìsàn, a bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore làǹtìlanti Ọlọ́run ṣe fún un. Ọlọ́run yóò wo ọmọ náà, yóò ṣoríire, yóò lálùbáríkà. Ó yá, ẹ jẹ́ á máa sẹ̀ lọ sílé àwọn wèrè olórin. Ó yá, ẹ jẹ́ á sẹ̀ lọ sí nation. Ó tún ti sẹ̀ ó ti sẹ̀ sọ́dẹ̀ Portable ọmọkùnrin làǹtì. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.